إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Akí gbogbo Mùsùlùmí, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa bára wa sọ lénìí, òun ni kí a ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó rújú kan eléyìí tí àwọn aláìmọ̀kan tí wọ́n gbé tí já sí pé èèyàn á máa rò bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń sọ. Ọ̀rọ̀ yìí kì í ṣẹ́ni tí máa ń lo àwọn ọ̀rọ̀ yìí àbírú àwọn àdíìsì báyìí kọjá àwọn oníbídíà. Kódà nígbà tí àwọn àfáà ẹ̀sìn tí wọ́n fẹ́ júwe irú àwọn tí máa ń sọ àwọn ọ̀rọ̀ báyìí, wọ́n pè wọ́n ní àwọn ẹni ànù, àwọn oníbídíà. Wọ́n pè wọ́n ní àwọn onírújú, àwọn ní máa ń gbá àwọn àdíìsì báyìí wá nígbé ẹni nǹkan báyìí ò sí nínú ẹ̀sìn, ẹni nǹkan báyìí ò bá ìsìláàmù mu, ṣe bá ànábì náà ṣe nǹkan báyìí, ẹ̀sìn ní kò bẹ́sìn mu. A máa ríru wọn. Ẹ̀yin ọmọ ìyá, gbogbo Mùsùlùmí tí ń bá ń gbọ́ mi, kò sí nǹkan tuntun o, kò sí nǹkan tuntun. Gbogbo nǹkan tó wù kíyàn lè fẹ́ sọ nígbésí ayé, tó lè fẹ́ fi rí nǹkan kan gbé wọnú ẹ̀sìn eléyìí tí ò sí ń bẹ̀, Allah lo àwọn àfáà ẹ̀sìn, ẹ̀rí, wọ́n ti clear gbogbo ẹ̀, wọ́n ti kọ tírà lórí ẹ̀, wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ gan lóníranran, pàápàá níbi ọ̀rọ̀ àkídà tí àwọn àfáà ṣe kíni tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ká má wàá sọ àwọn nǹkan míì eléyìí tí a máa rí àwọn èèyàn tí wọ́n máa pè lẹ́sìn, tí wọ́n fi máa sabotage àwọn èèyàn, tí já sí pé àwọn èèyàn táwọn náà fẹ́ ṣẹ̀sìn wọ́n wá máa rò bóyá nǹkan yẹn ń kọ́ o, lóòótọ́ ni ó lẹ́rìí tíyẹn bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Tí tá a bá ń sọ ọ̀rọ̀ ẹ̀rí, ẹlòmíì ò mọ nǹkan tí ń jọ́rọ̀ ẹ̀rí. Ó kọ̀ tiẹ̀ mọ̀ pé tẹ́ bá ti ka àdíìsì fóun lórí nǹkan tẹ́ ẹ bá ń sọ, bó ti jẹ́ náà nu. Bẹ́ẹ̀ sì dẹ̀kẹ̀rẹ́ ń kọ́, ìmọ̀ ló ní àdínì, ọgbọ́n ò gbé o. Saheed Shittu ni ó dá gbogbo àwọn nǹkan kan lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn nǹkan tí ń pariwo tí ń rán kiri ń ṣe nǹkan tó nítumọ̀, kì í ṣe nǹkan tó ní làákàyè yẹn kan ń gbà ní nǹkan gidi. Ṣùgbọ́n kò já sí pé ibi tí yẹn bá ti sọ nǹkan tó kù díẹ̀ káàtó, eléyìí tó lè bí aburú, tó lè ṣokùnfà aburú sí làákàyè àwọn tí ń bá ń tẹ́tí gbọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀, tó já sí pé aburú bẹ̀ nǹkan tí ó dá sínú ẹ̀sìn kékeré kọ́. Àwọn ò mú property tiwa nìyẹn, business tiwa nìyẹn, àwa á dá sí, kò bá àmájà ló ń bá rí. Àwọn ò sì ní wá dá sọ́rọ̀ ẹ̀sìn lẹ́ni tí ó máa rojọ́, kí yẹn kàn bẹ̀rẹ̀ sí ní máa rojọ́, kí yẹn rojọ́ wákàtí 3 àtààbọ̀, wákàtí 2, wákàtí 1, kó má sí ọ̀rọ̀ Kùránì, àdíìsì, ọ̀rọ̀ kódà kò sí tírà àwọn àfáà tó lẹ́rìí.
ìyẹn irú àwọn Jamiu Mufoluwaṣọ àǹkó àtẹnìkan náà tí mo torí tí wọ́n sẹ́ni líìkì ẹ̀ sí mi ní àárọ̀ yìí kan nígbà tí mo wo wọ́n ní kí n lọ wò láti wákàtí kan àti 40 minutes pé kí n lọ wò láti bẹ̀ kó sọ̀rọ̀ àfáà wa ó dárúkọ àfáà wa mọ́rọ̀ tí ń sọ mo wá lọ wò náà gbogbo nǹkan tí wọ́n ń sọ láti hé débi tó parí sí wà láàyè kódà ikọ̀ ń play wá sí ẹlẹ́yà ọkùnrin ń play ọ̀rọ̀ Saidi ẹlẹ́yà ọkùnrin ọ̀rọ̀ Saidi méjì tí ń play nìyẹn tí wọ́n á rojọ́ lé lórí kódà tíyàn bá tiẹ̀ ṣe commentary lórí ọ̀rọ̀ gan wàá jẹ́ kó ní proof á sound bẹ́ẹ̀ ni pé onímọ̀ ló ń sọ̀rọ̀ so àwọ̀ wàá ráyè ẹjọ́ kọjá pé nǹkan tó bá sọ tó bá kù díẹ̀ káàtó tí ò dáa tó lè kó bá ẹ̀sìn á sọ nǹkan yẹn jáde á dẹ̀ sọ ẹ̀rí tí nǹkan yẹn ò fi dáa àwọn ọ̀rọ̀ àfáà bíi méjì mẹ́ta á mú wá ní orí ẹ̀. Saidi Shittu náà àwọn nǹkan tí ń sọ àwọn àdíìsì tẹ́lẹ̀ tí máa ń wí yẹn pé òun ò ní ka lárúbáwá ẹ̀ fún yín ìwọ kò lọ́wọ́ àfún ẹ̀ kò mọ lárúbáwá kà ní kò lè ka lárúbáwá kódà kò lè ka orúkọ rẹ̀ lárábíkì èyí tí kàn ń sabotage yín pé yẹn òun ò ní ka lárábíkì yín kàn mú yín ṣeré ni wàhálà ti ènìyàn nǹkan tó bá sọ nínú ẹ̀sìn òun ló kan àwa nǹkan tó bá pè ní evidence tó pè ní reference tó pè ní proof lórí nǹkan tó bá sọ òun ló kan àwa ń bí gbogbo ohun tó kù tó bá ń bára yín fà kò kàn wá aláàgbé yín kóra yín nù kí máa bára yín yanjú ẹ̀. Saidi wá sọ̀rọ̀ nípa èpè ṣíṣẹ́ ó ní ẹni kéèyàn má ṣe pé nípa ànẹ́bì gan ṣépè fún nínú àwọn sàábì ẹ̀ ń bẹ náà mùsùlùmí náà tá ànẹ́bì ṣépè fún àwọn àfáà rẹ̀ tí ń fún láwọn àdíìsì yìí fa àwọn àfáà rẹ̀ tí wọn náà máa gbádùn ni àyíwá ẹ̀kọ́ ni òwúrọ̀ àwọn Ikhwani defenders òwúrọ̀ àwọn tí wọn gbádùn táwọn náà lọ kéwú ńlẹ̀ lábáwá tó já sí pé àtòdìjẹ rẹ̀ ni wọ́n gbé bọ̀ wọ́n wá fi ẹ̀kọ́ tí wọ́n ké ńlẹ̀ ilẹ̀ tawhid wọ́n wá fi ń tako tawhid ni àwọn náà wá para wọn ní fáàmù sálàfù fáàmù kálàfù ni wọ́n ń ṣe fáàmù sálàfù wọ́n dẹ̀sìn rò àwọn irúfẹ́ bẹ́ẹ̀ àwọn ní Saidi lọ mú létí àwọn ni wọ́n ń spoon feed ẹ̀ láwọn àdíìsì yẹn kì í wá ń ṣe fáwọn àdíìsì míì tí máa ń kó tí ń ṣe kì í ṣe pé dọ̀yìn fún ni wọn o àwọn authentic àdíìsì ní ń kó tì ṣùgbọ́n òun àtàwọn àfáà rẹ̀ àti àfáà rẹ̀ tẹ́mọ̀ yẹn náà ẹlẹ́yà ọkùnrin yẹn náà tó gbé sórí yẹn náà ọ̀pọ̀lọpọ̀ àdíìsì wọn tó máa ń tú fún yín wọ́n ń tú gírámà ni tí wọ́n bá fẹ́ ṣe òdodo tí wọ́n fẹ́ ṣe òtítọ́ ọbẹ̀ àwọn àfáà wọn gan táwọn gan fúnra wọn rẹkọmẹ́ndì láàfáà wọ́n ti tú àwọn àdíìsì yẹn pẹ̀lú àwọn àdíìsì míì tí yóò fi gbọ́ yìí wọn wá ní lọ ọ̀rọ̀ àwọn àfáà wọn lásìkò yẹn wọn á kọ̀ ka àdíìsì yẹn grammatically wọn á dẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn táwọn náà ò gbọ́n táwọn náà ò pé àdíìsì ànẹ́bì rè kíní yìí takò nǹkan àwọn náà wá gbà á bẹ́ẹ̀ yóò wá di pé yẹn ni pé gbogbo ọ̀rọ̀ ànẹ́bì kan nìyẹn lè gbára lé nìyẹn torí ànẹ́bì náà máa ń sọ nǹkan míì tí máa ń ní kò dá tó máa ń ṣe á rí bẹ́ẹ̀ nínú làákàyè ẹlòmíì wọ́n lè yá ọ̀dọ̀ lélá kò wá ní rí bẹ́ẹ̀ tá a bá ṣàlàyé ẹ̀ fún yín nìsín. Saidi wá ka àdíìsì bíi méjì kan ó ní òun tó fi díẹ̀ kan pamọ́ tóun ò tí ì sọ gbogbo ẹ̀ ìtumọ̀ kátà afẹ́fẹ́ tú gbogbo ẹ̀ yìí ó ti yanjú gbogbo ẹ̀ ò bá àmà ka ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì Saidi Shittu béèyàn bá ka àdíìsì bẹ́ẹ̀ máa fẹ́ ka àdíìsì fún èèyàn nípò fẹ́ ní ànẹ́bì sọ báyìí tí o bá ti lè ka inú tírà àdíìsì tó wà àbí kó o sọ ìsìnàdù àdíìsì yẹn tó o bá gbé e kalẹ̀ bẹ́ẹ̀ bó ti ń sọ yẹn lọ́dọ̀ gbogbo àwọn àfáà onímọ̀ wọ́n gbà pa láì mọ̀kan lèèyàn bí ọ̀nà eléyìí jìn níbi ìmọ̀ ẹ̀sìn kò bá já àfáà ńláńlá yín yẹn náà àwọn àfáà yẹn ńláńlá yín yẹn náà tí mo forúkọ wọn síbí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kó ti àdíìsì ni kódà ẹ̀ ní gbọ́ ìsìnàdù débi tí ẹ mọ̀ ibi tí ẹ ti lọ wá àdíìsì náà so àìsàn yẹn náà ló wá mú Saidi náà tí fi sọ pé òun ò ní sọ ibi tó wà tó ló jọ lójú gan àbá àwọn tí wọ́n fi lé ẹ lẹ́nu ìbáwọn kan náà ni àwọn èèyàn jòkó tàdíìsì gan tó bá sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam lásán àwọn èèyàn kan ń bẹ làákàyè wọn ti ṣí wọ́n fẹ́ wo ibi tó ti fẹ́ mú wá tó o bá fi lè ka ẹsẹ̀ mẹ́ta ń bẹ àbí méjì ń bẹ báyìí fara wọn ti mọ ibi tàdíìsì náà wà kó tó kà tán kódà kó má kà kódà kó tú kó sọ túmọ̀ nìkan pé àdíìsì ń bẹ tánẹ́bì sọ báyìí wọ́n ti mọ àdíìsì tó ń rí fáàsì sọ̀kẹ́nìkan wá gbádìísì kan lé lọ́wọ́ ní ìsìn kó wá máa fò káàkiri ìyẹn túmọ̀ sí pé àìkẹ́kọ̀ọ́ àtàìfarabalẹ̀
àtàwọn àfáà rẹ̀ náà táwọn náà jẹ́ ń tanra yín lẹ́ẹ̀ fi kí ni o lẹ́ ń bára yín ṣerú àwọn yẹn. hadísì tán wá kà fún ẹ ó ní hadísì kan pé àwọn arákùnrin méjì kan wọ́n lọ bá Ànábì, oníkùránì náà wá má hadísì yẹn, oníkùránì náà wá ka hadísì yẹn pẹ̀lú ìròyìn burúkú tí ń bẹ lórí tiẹ̀ náà, òun náà fi kọ̀ndẹ́ẹ̀mù hadísì yẹn nígbà tó kà á tán, ó gbé síbi hadísì tí ò bá làákàyè mu. Lọ́dọ̀ tiwọn àwọn hadísì ń bẹ tí ò bá làákàyè bú wọn tí ò bá mu. hadísì yẹn láwa Aisha ni, òun ni hadísì náà. hadísì náà ń bẹ nínú Sahih Muslim, ń bẹ nínú Muslim. tí ẹ bá lọ wo 2007 àbí 2600 àwọn sanadu ẹ̀ náà ṣe kí ni ó wà ń bẹ. tọ́ ibi tí mo wá lọ ń bẹ̀ lélẹ̀, ẹ jẹ́ ká hadísì náà kí a lè máa bá tiwa lọ. torí àsìkò àtàwọn nǹkan tó pọ̀ tá a fẹ́ mẹ́nu bà, ẹ jẹ́ kí n máa sọ túmọ̀ ẹ̀ nìkan. mo ti dárúkọ bí tẹ́ ti máa hadísì náà fún yín. hadísì yẹn láwa Aisha ni. yẹn láwa Aisha ni wọ́n sọ fún wa pé àwọn ọkùnrin kan wọ́n wá bá Ànábì wa Muhammad fakallamahu bishay'in la adri ma'hu. ó ní wọ́n wá ń bá Ànábì sọ̀rọ̀, wọ́n ń sọ̀rọ̀ kan fún Ànábì, òun ò mọ ohun tí wọ́n ń bá Ànábì sọ. ó ti yé fa agdabahu fala'anahuma wasabbahuma. ọ̀rọ̀ tí wọ́n bá Ànábì sọ yìí, òun ò mọ ohun tó ń sọ fún Ànábì o, òun ṣàrí pọ́rọ̀ yẹn mú Ànábì bínú. Ànábì wá ṣe kí ni o, ó làánà wọn, ó bú wọn. ọ̀rọ̀ méjì nìyẹn, ó làánà wọn, ó bú wọn. falamma kharaja, nígbà táwọn méjì yẹn wá jáde tí wọ́n bọ́ ta, òun wá lọ bá Ànábì, òun wá ń sọ fún Ànábì pé kí ni nǹkan tó ṣe, kí ni nǹkan. òun wá lọ bá Ànábì pé ìwọ òjíṣẹ́ Allah, kí ni àwọn méjèèjì yìí, kí ni nǹkan tí wọ́n ṣe, kí ló ṣẹlẹ̀. Ànábì wá ń béèrè pé kí nìyẹn, kí ló ń rí fáàsì. ó lóun wá sọ fún Ànábì pé ó jọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn háàṣì, ó bú wọn, ó ṣépè fún wọn. Ànábì wá sọ fún un pé bẹ́ẹ̀ yẹn kọ́, ó mọ̀ pé òun ti bá Allah dá májẹ̀mú, òun ti ṣe májẹ̀mú pẹ̀lú Allah pé òun sọ fún Allah pé èèyàn lòun náà, èèyàn abara lòun náà, ẹni pé òun náà lè ṣe mistake, but èèyàn lòun náà. Ànábì wá ní fa ayu li muslimin, ṣùgbọ́n èyíkéyìí náà àwọn mùsùlùmí o, èyíkéyìí náà àwọn mùsùlùmí la antuhu, tí òun bá làánà, tóun bá sọ̀rọ̀ tó bá háàṣì sí, aw sababutuhu, àbí tóun bá bú, faj'alhu lahu zakatan wa ajra, òun ní ká Allah sọ di purification fún ẹni bẹ́ẹ̀, ká Allah fi fọ̀ ọ́ mọ́, kó sì sọ kó fi fún ẹni bẹ́ẹ̀, kó fi fún ní ẹ̀san. tó hadísì yìí òun ni ìrújú àwọn onírújú tí wọ́n máa ń lò pé ẹni làánà ò dá, ẹlẹ́ẹ̀bù ò dá. Ànábì gan ṣáà fún ara ẹ̀ náà ṣáà búyàn, ó ṣáà làánà àwọn èèyàn. tó hadísì ni agbọ́ yẹn. ẹ jẹ́ ká wá lọ ṣàlàyé hadísì náà, ká lọ sínú àlàyé hadísì náà. hadísì yìí, nígbà tí aláwa Aisha ṣe kíni tí ó sọ ọ̀rọ̀ yìí fún wa tán, tó jáde pé Ànábì já mọ̀ pé àwọn tóun bá bú, ẹ̀rí tóun bá bú wọn, wọ́n ti tọ́ sí kíni o, tí wọ́n sì ṣe èébú yẹn bí òun ṣe mistakenly ṣe ni, ẹ̀rí wọ́n ṣe kíni o, wọ́n ti tọ́ sí àforíjì yẹn, ni pé wọ́n á rá àforíjì, wọ́n á dẹ̀ rí ìkẹ́. so òun ni zakatu tàbí jẹ́nsì yẹn rí fáàsì. tó ohun tó yẹ kó wáyé wa ni pé gbogbo wa lè ní lórí hadísì yìí, èébú Ànábì ó yàtọ̀ sí èébú tiwa. mo fi sọ fún yín pé àáfàá yín tẹ́ pè tá a fẹ́ tẹ́ máa ń lò, tẹ́yìn náà mọ̀ pé àáfàá yín ni. ó ti yé nínú tó kọ Fathul Bari, Ibn Hajar al-Asqalani, àwọn àáfàá sálàfù kan náà ń bẹ tí wọ́n máa ń pè wọ́n ní àfáà pé wọ́n gbìyànjú nínú ẹ̀sìn o, ṣùgbọ́n wọn náà mọ̀ pé ń kọ́ àṣàyẹ̀rọ̀ ni wọn o.
owó rẹ̀ ní máa wá fi wá fún gbogbo yín lésì àti gbogbo àwọn tí wọ́n ń gbá àdíìsì burúkú fún wọn Saheed yìí náà. Torí Fathul Bari yìí gan fún ara ẹ̀ gan, àfáà yìí Ibn Hajar gan fún ara ẹ̀ gan náà ṣe kí ni o, ó ṣàlàyé àdíìsì yẹn. Èmi ló wá dé táwọn ọmọ ìkìwá ní tí wọ́n ń dìfẹ́ǹdì ara wọn yẹn ò lè sọ̀túnmọ̀ àdíìsì yìí fún ẹ tó fi wá fún ẹ ní gírámà, tó fi wá fún ẹ ní phrase nìkan. Tó àdíìsì yìí, àwọn àfáà wa ń ṣàlàyé àdíìsì yìí fún wa pé àdíìsì yìí ò le, ó simple gan fún làákàyè tó bá jiná. Ó ti yé nípa pé làákàyè tó bá jiná tó múnádóko yóò máa rò kayfa yakunu an-nabiyyu sallallahu alayhi wa sallam sababan aw la'ana. Báwo la Ànábì ṣe fẹ́ lè máa búyàn, kí ló dé tá Ànábì ṣe kí ni o tó lè ṣẹ́bi fún yàn. Walakin la tufakkiru awwalan fi kayfa. Àwọn máa wò pé Ànábì ń ṣe pé ní àwọn wá ní wò pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, báwo ni kayfa kana sababuhu. Kayfa kana sababuhu pé Ànábì ṣe pé ó làánà, báwo làákàyè ó máa rò bẹ́ẹ̀. Làákàyè ò wá ní rò pé báwo ni èpè ẹ̀, báwo ni èébú Ànábì. Àwọn àfáà ni wọ́n sọ̀rọ̀ yìí o. Tọ́ àwọn àfáà sọ pé walau anna hadahum fataha kutuba sunna. Tó bá já sí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ yìí bá lọ máa ń ṣe tírà sunna púpọ̀ ni. Aw tala ala hadin kutubi shuruhil hadith. Àbí wọ́n ń tọ àwọn tírà, àbẹ́nìkankan wọ́n ń tọ àwọn tírà tí ń ṣàlàyé àdíìsì dáadáa. Ẹ ti rí báyìí ní pé àbọ̀ ẹ̀kọ́ àti àìmáráyè ṣègbìyànjú ń bí ìmọ̀ ẹ̀sìn ló ń mọ́pọ̀lọpọ̀ yín tútùkùtù nínú àwọn àdíìsì tẹ́ máa ń tún yìí. Torí pé gbìyànjú yóò tó nǹkan, tẹ́lómi bá fẹ́ bú yẹn nìkan ní máa ń tọ tírà, tẹ́lómi bá fẹ́ fèsì fún yẹn nìkan ní máa lọ ń wá tírà kan, ó fi tó lé ní kò ráyè àti kà á. Àwọn aláṣẹ máa ń sọ fẹ́lómi pé tírà báyìí tó ń bẹ ń pàkọ́ rẹ̀ gan lọ́wọ́ nǹkan báyìí ń bẹ, yóò ṣe wá lọ wò. Ẹlòmíì kó tírà sílé bá ń bá mú ní kí mọ́ tí ń bẹ nú ẹ̀, ó dìgbà tó bá bú tó bá lálàṣí ẹ̀ tó máa wá ní pé tírà báyìí náà sọ bẹ́ẹ̀ ní ẹ̀ṣẹ̀ wá lọ gbé nú yàrá, ó ní ilé tẹ́lẹ̀ kò mọ nǹkan tí ń wí ni. Làwọn àfáà wá ní ẹni tó bá gbádìísì yìí àbúgbà àwọn àdíìsì kan, tó bá tẹni tí máa ń ka tírà àdíìsì dáadáa, tó máa wá ń tọ àwọn tírà ṣẹ́ríwù tó pọ̀ gan nípa àdíìsì, la'alima anna adatal arabi qadiman i'tadati sabba bi alifasin la tu'addu fi asrina hadha sibaban bil murra wa lam yakun al-gharad minha as-sibabu bil mafhum al-asri wa innama kana al-gharad minha al-hafu ala fi'li amrin aw nahyi anhu wa kanu yasta'maluna alfazan mu'ayyana lidhalika wa linadriba ala dhalika amsila. Nǹkan tá à ń sọ fún ẹni pé ẹni tí bá ń tọ tírà àwọn àdíìsì dáadáa ni yóò mọ̀ pé nínú culture, nínú ṣesí, nínú style àwọn Lárúbáwá ti tọ̀ wọ́n nípìlẹ̀ lánàá, nínú àṣà tí wọ́n ẹ̀rí máa ń jẹ́ káwọn ọ̀rọ̀ míì dàbí èébú bí àlìfáàsán pẹ̀lú bí wọ́n bá ṣe sọ ní láfsù ní wọ́ọ̀dù tó bá fi gbé e kalẹ̀, máa ń jẹ́ kó dàbí èébú. Ṣùgbọ́n èébú ti ìgbà yẹn o, a lè fi ṣe déédéé àsìkò tiwa níbi àwọn èébú kan téèyàn máa ń bú tí máa ń ní agbára tó máa ń korò létí. Kì í ṣe sísítẹ́ẹ̀mù àwọn Lárúbáwá ní kẹ́ ẹ sọ àwọn ọ̀rọ̀ míì báwọn ṣe gbọ́ ọyé ńgbà yẹn kò ń ṣe báwa ṣe gbọ́ ọyé lásìkò tiwa yìí. Àwọn ọ̀rọ̀ kan ń bẹ, àwọn wọ́ọ̀dù kan ń bẹ táwọn Lárúbáwá tàná máa ń lò nínú àṣà tiwọn, nínú culture wọn, nínú tradition wọn, tí máa ń sáǹdì bí èébú, tó já sí pé lásìkò tiwa yìí àgbọ́yé nǹkan yẹn ò tí ì lè yé wa, yóò worst lásìkò tiwa bó ṣe worst létí Saheed Shittu yìí náà. Ọmọ àwọn àfáà ṣe ń ṣàlàyé àdíìsì fún wa o, torí pé ọ̀rọ̀ Ànábì ò ní takọra wọn. Tó dáwọn àdíìsì pọ̀ tí ń já mọ̀ pé Ànábì èbú rí, Ànábì ò ṣépè láyé. Kódà àdíìsì Anas tó ń sọ pé òun sáàfù Ànábì fún 20 years lòun fi ń sáàfù ẹnu, lòun fi ń bẹ pẹ̀lú Ànábì ò sọ ọ̀rọ̀ tó hàṣì sóhun rí láyé.
ká wá wo gbogbo àwọn àdìsí táwọn sábẹ́ wá ròyìn ànábì pé ànábì ò bú yẹn rí, kò ṣépè rí, káwa wá náà fẹ́ mú àdìsí eléyìí a fẹ́ fi kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀. Àwọn àfáà aládìsí á ṣe jámù àdìsí pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, já wádìí ẹ̀ wò. Inú yẹn ò kí máa ń dùn àdìsí rí bákan, níbo yẹn méjì làdìsí yẹn pín sí. Ó pín sí pé ò lè ṣépè fún yàn, ó pín sí pé ò lè ṣépè fún yàn. Ni wọ́n lẹ́yìn fi máa gbọ́ tí Saheed máa ń sọ pé yẹn ìyẹn lè ṣépè, èpè wà, èpè ń bẹ nínú ẹ̀sìn. Àwọn àdìsí tó gbára lé rèé o, kò wá ṣiṣẹ́ tọ̀ torí mọ̀ rẹ̀ kéré. Àwọn àáfàá tọ̀hún náà dẹ̀kẹ̀rẹ́ ọ̀tá ẹ̀sìn làwọn náà tẹ́lẹ̀, tó ń pè láàfáà tí wọ́n ń fún ládìsí tí ń fi ń da yérú kiri. Ó ti yé báyìí nísìnyí báyìí. Àwọn èdè Lárúbáwá kan ń bẹ, màá ń fún láwọn ẹ̀sáǹpù o, tó já sí pé bí Lárúbáwá bá sọ fúnra wọn nígbà náà kì í ṣe èpè, bí ìgbà tí yẹn fi ṣe ìṣọ́ra fún yàn, bí ìgbà tí yẹn fi tàyàn jí, bí ìgbà tí yẹn kàn fi, ó dàbí àdúrà, tó já sí pé tẹ́ ẹ bá sọ fẹ́lòmíì lásìkò tiwa yìí yóò lẹ́yìn ṣépè fóun ni. Ẹ já fún wa ní àpèjúwe ẹyẹ kan nínú àwọn ọ̀rọ̀ yẹn. Tọ́, tá a bá sọ pé tẹ́rìbátì yàdáàkà, nígbà tá Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ fún wa nípa ìyàwó fífẹ́, pé bí yẹn ṣe kí ni o, bí yẹn ṣe lè fẹ́yàwó, hadisi Abi Hurairah, tá Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé tunkahu al-mar'a li arba'in, wọ́n máa ń fẹ́yàwó láyé àtijọ́ torí ìdí mẹ́rin, àwọn ìdí mẹ́rin kan làwọn yẹn ṣe máa fi ń fẹ́yàwó ńgbà náà. Limaliha, bóyá torí kí ni o, bóyá torí pé obìnrin yẹn lówó lọ́wọ́, torí pé ó lówó lọ́wọ́, wal hasabiha, àbó ní ẹ̀rí, ó ní fámìlì tó dáa, wa jamaliha, ó fine, ó ṣe é mú ròde, ó ṣe é mú yangàn, ó ṣe é fi proud, walidiniha, ẹ̀rí, ọmọ yẹn ní ẹ̀sìn, ó ní ẹ̀sìn, ẹ̀sìn ń bẹ lára ẹ̀. Ẹbí ni fasfar bisaati dín tẹ̀rìbátì yàdáàkà, wá yára pẹ̀lú èyí tó lẹ́sìn. Èyí tó lẹ́sìn yẹn ni kó jẹ́wọ́ ẹ̀ǹtáìsì yẹn, tẹ̀rìbátì yàdáàkà, yóò ṣe kí ni o, yóò yí ọwọ́ rẹ̀, ẹni pé yóò yí ẹ̀sìn rẹ̀, yóò mú ẹ̀ṣẹ̀ sìn. Ṣé àwọn pé tẹ̀rìbátì yàdáàkà pé yóò tọ́wọ́ rẹ ṣe, yóò tọ́wọ́ rẹ, yóò yí ọwọ́ rẹ. Ọ̀rọ̀ yẹn dàbí pé ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀, bí kíní yẹn ṣe wá nìyẹn ní grammatical meaning. Ó wá kù explanatory meaning ló yẹ ká wá mọ nǹkan tí tẹ̀rìbátì yàdáàkà ń túmọ̀ sí. Àwọn àfáà wa mú pé ẹjá wo tẹ̀rìbátì yàdáàkà yìí nígbà tí Ànábì sọ ọ̀rọ̀ yìí fún wa. Tẹ̀rìbátì yàdáàkà rẹ̀ ń sí pé kí ni o, ó ní bayyana al-habibu sallallahu alaihi wasallam sifati allati tunkahu min ajli al-mar'a wa anna ahamma ma'ulu alayhi fil ikhtiyar huwa tadyin. Amma qawlu tẹ̀rìbátì yàdáàkà, tẹ̀rìbátì qawlu sahibu Fatihil Bari, wọ́n wá mú ọ̀rọ̀ Ibn Hajar wá tó kọ Fatihul Bari tó fẹ́ tú tẹ̀rìbátì fún wa. Ibn Hajar náà ló máa tú àwọn ọ̀rọ̀ yẹn náà, wọ́n fẹ́ lu ọ̀rọ̀ ẹ̀ fún yín ni, àwọn àfáà rẹ̀ náà lọ́ọ́ gbé fún wọn pé kí wọ́n dìná yẹn. Ó sọ fún wa pé ó ní tẹ̀rìbátì yàdáàkà, ó ní qasdun bí lisiqata bit-turab wa hiya kinaya anil fakri wa huwa khayrun bima'na ad-du'a lakin la yuradu bihi haqiqatahu bi hadha jasmun sahibil amda zada ghayru aw sudura zalika min an-nabi sallallahu alaihi wasallam fi haqqi muslim yustajabu li shartihi zalika ala rabbih. Taban tẹ̀rìbátì yàdáàkà tẹ́lẹ̀ náà, ẹ̀rí, nígbà tí ọwọ́ yẹn dry, ìgbà tọ́wọ́ yẹn dry, ẹni tí ò ní nǹkan kan pé yóò jẹ́ kọ́ ẹ̀ ṣe kinní kan, bẹ́ẹ̀ tó yẹ pé nígbà tí ẹ gbé bí ẹni tí yà ń jẹ, bí olóṣì, ó ti yé, nígbà tí yẹn fi yẹ̀pẹ̀ fọ ọwọ́ pé yóò jẹ́ kọ́ yóò stain ọwọ́ rẹ̀, yóò ṣe nǹkan kan báwọn. Ṣùgbọ́n la yuradu bihi haqiqatahu, ṣùgbọ́n wa huwa khayrun bima'na ad-du'a, ṣùgbọ́n ohun tí ń túmọ̀ nígbà yẹn ni pé kí ni àdúrà ní já sí ń bí. La yuradu bihi haqiqatahu, kì í ṣe ìtumọ̀ èdè gírámà yẹn, òun ni wọ́n gbà lérò ń bí báyìí o, pé tó o bá fóbìnrin tó lẹ́sìn yóò jẹ́ kí ọwọ́ tiẹ̀ náà dà.
ẹ̀wọ̀n náà wàá ṣẹ̀sìn wàá dá ilé yín á dùn ẹ̀ pure ẹ̀ rí aláàsìn àtúbọ̀tán yín ó dá. Ṣùgbọ́n grammatical meaning wọ́ọ̀dù yẹn ń túmọ̀ bí tẹ́lẹ̀ bá sí ẹ̀dá ká pé ìyá ti ń jẹ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé tọ̀ yóò gbọ̀n òṣì kúrò lára rẹ̀ òṣì ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ kinayatun anil fakr. Ṣùgbọ́n o wàá wà khairun ṣùgbọ́n gbólóhùn yẹn oore ní ń túmọ̀ o khairun bimana àdúà ní ń já sí o lakin la yuradu bihi haqiqatahu bí àṣà jasmi sọ ibùl umda. Tọ́ Fatihul Bari nìyẹn. Ẹ wá lọ wo àdíìsì Ikrima nígbà tí Ikrima náà ń sọ ọ̀rọ̀ kan tẹ́ fi rí i pé àwọn ọ̀rọ̀ wọ́ọ̀dù náà ń bẹ tí kì í ṣe wọ́ọ̀dù pé bóyá ń túmọ̀ èpè àbí èébú. Ọ̀rọ̀ Ikrima sọ ó ní ó lóun kírun lẹ́yìn bàbá kan ní Mẹ́kà. Ikrima Abdullahi ibn Abbas ó ní òun kírun lẹ́yìn bàbá kan ní Mẹ́kà. Bàbá yẹn wá sọ Allahu Akbar máa ń gbọ́ sókè yẹn ó wá ṣe nígbà òun dàná ó ṣe nígbà 22. Ó wá sọ bẹ́ẹ̀ ó wá lọ sọ fún Ibn Abbas nígbà òun kírun lẹ́yìn bàbá kan o Allahu Akbar tó ṣe báyìí gan ìgbà 22 ni ó ṣe. Abdullahi bá sọ fún un pé ó ní innahu hamaku ìyẹn ponú ni ayyuma kana lahu an yaf'ala dhalika tálẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ nínú àwọn tó ṣíwájú ẹ̀. Ẹ rí i pé gbólóhùn hamaku tí ó lò fún pé àṣó ponú ni kì í ṣe bóyá pé ó bu pópònú lẹ́ni náà pé àpònú nìyẹn ara nǹkan tí ń sọkọ́ nìyẹn. Nígbà tí yẹn ń béèrè ìbéèrè nígbà ṣé ẹni yẹn ṣé kò sí nǹkan tó ṣe wà alright ṣé àbí kò mọ̀ ni àbó ń ronú ni àbó wà carried away lórí ìrun ni. Ó ti yé. Ó ní sallaytu khalifa shaykhin bi Makkah fakabbara sintaini wa ishirina takbiratan faqultu li Ibn Abbas innahu hama qala sakilatika ummuk sunna Abil Qasim. Nígbà tó ń wá lọ sọ fún Ibn Abbas wá sọ fún un pé òun kírun lẹ́yìn nìkan Mẹ́kà o ìgbà 12 ló ṣàláwà gbàrù. Àdíìsì ẹlẹ́ẹ̀kejì nìyẹn ní ojú ọ̀nà míì. Òun wá lọ sọ fún Abdullahi ibn Abbas. Abdullahi ibn Abbas sọ fún un pé ó ní innahu hamak ó ní òpònú nìyẹn. Faqala òun wá fèsì fún pé sakilatika ummuk. Ṣé ẹ rí gbólóhùn sakilatika ummuk yìí gbólóhùn bí èpè ni. Bàbá ní sákìlá ni kíyàn banújẹ́ lórí ikú ọmọ pé kíyàn banújẹ́ lórí ikú ọmọ ní jẹ́ bẹ́ẹ̀ kíyàn wà bereaved lórí ọmọ lórí kó lùsọ ọmọ. Tọ́ba wá lo gbóhùn yẹn fún yàn pé sakilatika ummuk ṣe é mọ̀ pé grammatical meaning ni pé tọ̀ ìyá rẹ̀ á banújẹ́ lórí rẹ̀ ni ìtumọ̀ ẹ̀ nìyẹn ní grammar meaning. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Lárúbáwá nínú àwọn culture wọn lọ́jọ́ sí irú àwọn gbólóhùn báyìí tí wọ́n bá sọ fún yàn ní àwọn ààyè kan kì í ṣe èpè àdúà ní túmọ̀ pé ìyá rẹ̀ ò ní pòfo rẹ̀. Ìgbà tó ń wá sọ ọ̀rọ̀ yìí tí Ikrima wá sọ ọ̀rọ̀ yìí fún Ibn Abbas tán tó wá sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ìyẹn ponú ni jàre torí òun wà confused wà lọ bá Ibn Abbas gbà òun kírun lẹ́yìn nìkan ní Mẹ́kà o Allahu Akbar tó ṣe 12 ló ṣe o 12 ló gbọ́wọ́ o. Abdullahi ibn Abbas wá ní ìyẹn ponú ni jàre pé talẹni tó rí tó ṣerú ẹ̀ nínú àwọn tí wọ́n ti ṣáájú pé kí ni o ayyuma kana lahu an yaf'ala talẹni tó ń rí tí wọ́n ṣe Allahu Akbar nígbà 12. Ìgbà tó wá ń fóun lésì bẹ́ẹ̀ lòun wá ní pé tọ̀ sakilatika ummuk. Kí ni gbólóhùn sakilatika ummuk yìí náà ẹ jẹ́ ká tún lọ sínú Fatihul Bari. Lọ́dọ̀ gbogbo àwọn àfáà aládìísì ànábì ò ṣépè o ànábì ò bí èbú o mo kàn fẹ́ fi ṣe pé kí ni o ọmọ náà là ń rán síná mo fi ń lo àfáà yìí fún wọn o.
ó ní faka'annahu daha alayhi an yafqada ummuhu aw an tafqada ummuhu lakinnahu qad yatlukuna dhalika wa la yaruduna haqiqatahu. Ó ní nǹkan tí ń sọ fún un ni pé tọ̀, ó ní ohun tí gbólóhùn yẹn ń túmọ̀ ni pé sakilatika ummuk, ohun tí ń túmọ̀ ni pé ìyá rẹ̀ kíni o, nígbà ó jọ bí ìgbà tí yẹn ń ṣépè fún yàn pé ìyá rẹ̀ á pòfo rẹ̀, ìyá rẹ̀ pòfo rẹ̀. Ẹ mọ̀, ẹ̀gbọ́n bí kíyàn máa ṣe bí àṣà Yorùbá ká máa sọ̀rọ̀, kíyàn kan wá sọ ọ̀rọ̀ kan tó funny, ká ní, ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá kan máa ń bẹ tó máa ń jọ bí èébú ṣùgbọ́n kì í ṣe èébú. Pé ká ní bí kíyàn kan ṣe nǹkan tó funny, ká ní tọ̀, bí ìbá ṣe máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èébú kan bá ní Ọlọ́run ó fún ìyá rẹ̀ lọ́mọ míì. Ohun tó ń sọ fún ni pé bí ìgbà tó yá sí pé àwọn eré báyìí máa ń ṣẹlẹ̀ níbi àsìkò eré, àsìkò ẹ̀fẹ̀ tó bá ń ṣẹ̀fẹ̀, pàápàá àwọn bàbá pé ọlọ́mọ yẹn kábíyá mọ́ ṣorun sùn, Ọlọ́run ó bùyà lọ́mọ mi o. Àwọn gbogbo ọmọ wa rẹ́rìn lọ, wọ́n ṣubú léra wọn lọ. Bẹ́ẹ̀ náà lélẹ́yìí náà ṣe ń rí pé ìyá ìgbà tó ń wá fún un lésì pé bí àbá yẹn ponú níjà rẹ̀ bí àǹkan ń ṣe gbàgbé ni. Ikrimah wá fèsì pé sakilatika ummuk, tọ́ ìyá rẹ̀ pòfo rẹ̀. Òun náà àfáà wá ń ṣàlàyé pé ọ̀rọ̀ yìí jọ bí èpè pé tọ̀ bẹ́ẹ̀ ni pé ìyá àyàn á pòfo yàn, lakinnahum qad yatlukuna dhalik, àwọn máa ń sọrú àwọn ọ̀rọ̀ náà ńgbà náà, wala yuriduna haqiqatahu, ṣùgbọ́n wọn gbèrò pé nǹkan tí ọ̀rọ̀ yẹn ń túmọ̀ sí bí èpè kan ni làwọn gbà lérò pẹ̀lú ẹ̀ o, àwọn máa ń lò bẹ́ẹ̀. Wa mimma sabaqa yattada'u lana anna alfadha allati kanat tusta'mal inda al-arab lam yakun maqsuda minha as-sibab fi haddi zatihi. Wọ́n máa ń lo àwọn gbólóhùn kan ní ọ̀dọ̀ àwọn Lárúbáwá ńgbà náà títúmọ̀ rẹ̀ ò dẹ̀ túmọ̀ sí nǹkan tí wọ́n ń gbà lérò pé àwọn fi ń búyàn ni. Lam takun katilka allati fi asrina hadha wa hatta al-gharad min hadhihi al-alfaz yaktalifu amma yuhaddisu al-an aw yaktalifu amma yuhaddisu al-an. Àwọn nǹkan tí wọ́n ń sọ lásìkò tiwa yìí, kódà tó bá jọ bí ọ̀rọ̀ tó máa ń lò lásìkò àwọn Lárúbáwá nígbà náà, ó yapa sí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lásìkò tiwa yìí. Béèyàn bá lu ọ̀rọ̀ ọ̀gbà náà lásìkò yìí, àsìkò yìí yóò máa bẹ́ẹ̀ tú sí pé òun gbóhùn ń ṣépè ni, bí Saheed náà ṣe ń gbé ṣépè gẹ́gẹ́ báwọn àfáà rẹ̀ ṣe rọ́ sí i lágbárí. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yìí, tí wọ́n ní gbólóhùn yìí, tí wọ́n ní èdè yìí nígbà náà lọ́hùn-ún, wọn gbèrò èébú, àwọn gbèrò nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àṣà ni. Kẹ́ máa wo nǹkan o, àbọ̀ ẹ̀kọ́ o. Fal-gharad min talaffuz al-arab bi hadhihi al-alfaz la yakhruj illa an kawnihi zajran aw hassan aw man'an min amrin min al-umur. Ṣé ẹ rí ohun tí sísọ ọ̀rọ̀ yìí máa ń já sí lọ́dọ̀ àwọn Lárúbáwá tó bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí? Òun ni pé kí ni o, kì í ṣe pé wọ́n gbà láti ṣépè fún yàn. Ọ̀rọ̀ yẹn ò kọjá pé wọ́n fi ń tàyàn jí, wọ́n fi ń jẹ́ kíyàn mọ àlà nǹkan, wọ́n fi ń pèyàn sákìyèsí, wọ́n wá fi ń kọ̀ fún yàn níbi ọ̀rọ̀ kan, níbi àwọn ọ̀rọ̀ tí ń bá ń ṣẹlẹ̀, àbí bí incident kan, níbi àwọn incident tí ń bá ń ṣẹlẹ̀. Tí wọ́n bá lo ọ̀rọ̀ tí wọ́n pè lépè yẹn, àwọn méjèèjì tó wá bá Ànábì yẹn pẹ̀lú àwọn àdíìsì míì tá a gbọ́yé tó pọ̀ gan-an tí ń túlẹ̀ fún apá Ànábì ò ṣépè rí, Ànábì èbé ebú rí, pẹ̀lú àdíìsì eléyìí nínú ilmul hadith, àwọn á ṣe jámul hadith, wọ́n wá mú èyí tó wà àríjáwù, wọ́n wá lọ́wọ́ wò pé tọ̀ kí ni nǹkan tí ṣẹlẹ̀ níbà yìí, a wá rí i pé àwọn láfsù, àwọn àlìfáàs, àwọn wọ́ọ̀dù kan, àwọn gbólóhùn kan táwọn Lárúbáwá máa ń sọ ńgbà náà ni. Kódà ìyá wa Aisha gan náà ò mọ nǹkan táwọn ẹni yẹn sọ tá Ànábì fi wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn sáùndì bí èpè bí èébú létí ẹ̀. Ànábì wá sọ fún un pé ẹni tóun bá ń sọ àwọn ọ̀rọ̀ báyìí fún, ẹ̀rí yóò máa jáforíjì, yóò sì máa jẹ́ ìkẹ́ fún ẹni bẹ́ẹ̀. Ìyẹn ni pé tó bá ọ̀rọ̀ yẹn, gbólóhùn yẹn ń túmọ̀ kí ni o, ń jẹ́ zájírù, kíyàn fi tàyàn jí, kíyàn fi táàpù yẹn pé
kí ló ń sọ yìí kò dáa, kò bá làákàyè mu, lajú ń bẹ̀ padà. ń jẹ́ bí kíni o, ń jẹ́ bí kíni mọ́níhùn, láyéláyé rẹ̀ má sọ nǹkan bẹ́ẹ̀ mọ́. Bẹ́ni ìyẹn bá wá gbọ́, tó bá wá lo nǹkan yẹn ni yóò máa jẹ́ zakat, eléyìí tá Ànábì ń rìfáà sí pé purification. Mágífírọ̀ ní máa ń jẹ́ zakati, a máa ń ṣiṣẹ́ ẹ̀ ni. Èèyàn ò nítorí èèyàn máa ń ṣiṣẹ́ ẹ̀ ní tọ̀, òun ni mágífírọ̀ àti ráàmà ní ìtumọ̀ rẹ̀ níbẹ̀ òun. Ẹni tó máa wá sọ bẹ́ẹ̀ fún ẹ̀rí, tẹ́ni ìyẹn bá wá apply ẹ̀ tó bá lò ó ni yóò ṣẹ̀ṣẹ̀ wá di purification fún ìyẹn zakati tí ń bẹ nínú àdísì yẹn, ní ó ṣẹ̀ṣẹ̀ wá di kíni o, yóò ṣẹ̀ṣẹ̀ wá di àánú fún ohun tí àdísì yẹn ń túmọ̀ nìyẹn o. Torí pé àdísì pọ̀ gan tó tú fún wa pé Ànábì ò ṣépè rí, Ànábì ò gbé èbú rí. Ẹ jẹ́ wá lọ síbi àwọn àdísì yẹn. À ń fi àdísì, a fi ń tún àdísì tó bá rú àwọn ìròyìn báyìí náà lójú, àtàwọn alágbàákò bíi tiẹ̀ náà tí wọ́n nílò mentality yẹn. Ẹ jẹ́ wá lọ síbi àdísì Anas bun Malik. Anas bun Malik, ẹ lọ wò ní nínú Sahih Muslim, ìdáládẹ́lẹ̀ kẹrin ní 1804 àbí nọ́mbà 2309, ẹ rí àdísì náà, ẹ rí ń bẹ. Àdísì Anas bun Malik ni àdísì yìí, ẹ rí. Anas bun Malik ìyẹn wá ń sọ fún wa. Mo ń bọ̀ o, ṣìkí ní ẹgbẹ́ kò ń bẹ. Anas bun Malik wá ń sọ fún wa, ó ní khadamtu Rasulallahi sallallahu alayhi wa sallam 10 sinin. Òun sáàfù Ànábì, òun ṣe kídímà Ànábì, òun ṣe Ànábì 10 sinin fún kíni o, ọdún 10. Wàláhì, ó wá ń búra pẹ̀lú Allah, ó ní òun búra pẹ̀lú Allah. Ma qala li uffan, Ànábì ò sọ ọ̀rọ̀ ṣíọ̀ sóhun rí, ẹ̀rí nǹkan. Wala qala li shay'in lima fa'alta, kódà Ànábì ò sọ fún wọn pé wáyé tó fi behave báyẹn, wáyé tó fi ṣerú nǹkan báyìí. Lima fa'alta kada, kí ló dé tó fi ṣerú nǹkan báyìí? Torí pé òun wà lábẹ́. Ànábì ò sọ bẹ́ẹ̀ fún òun rí. Wahalan fa'alta, ò bá má ṣe báyẹn náà, wáyé tó fi ṣerú nǹkan báyẹn, kíyàn háṣì máyàn, ó lá Ànábì ò sọ bẹ́ẹ̀ fún òun rí. Ẹni tí ò lo gbólóhùn tó le, tí ò question èèyàn ìní aṣiwèrè, tíyẹn dẹ̀ sáàfù lábẹ́ rẹ̀ fún 10 years, ṣóhun ni yóò wá gbá àwọn kan ṣépè, yóò wá ṣépè fún sàábí ẹ̀, yóò wá bú sàábí ẹ̀. Sáyídì, ó rí pé ọ̀nà tó lọ tọ̀ yìí, ó ti ń bẹ lójú ọ̀nà àánú tẹ́lẹ̀ o, ó tún wá ń dìpù sí i ni pẹ̀lú ibi tó yà sí. Gbogbo àwọn tó ń pè láàfáà rẹ̀, àtẹlẹ́hà ọkùnrin ni o, àtàwọn òṣì òfíìtì, àtàwọn alálùbọ́sà, onítòmátò, oníṣọ́ǹbọ̀, onítàtàṣé, gbogbo wọn, àwọn tó fẹ́ fi àánú tí ń bẹ lára tí wọn tẹ́lẹ̀ tó fi sọ ẹnu Dubai náà lọ náà ni. Ó sí lọ́nà tẹ́lẹ̀ náà o, ṣùgbọ́n òtútù wá ń gba ráǹkì sí ń gbé àánú. Torí pé gbogbo yín yẹn, ọ̀nà tẹ́ ẹ fẹ́ tọ̀ yẹn ò ní jẹ́ kẹ́ ẹ lè tọ ọ̀nà gidi. Àfáà kan ò ní ranjú kalẹ̀ báyìí kó wá ní pé yẹn ṣe bọ́rọ̀ Ànábì náà takora wọn. Subhanallah, wọ́n á wá gbogbo ọ̀nà láti ṣàlàyé ọ̀rọ̀ Ànábì ni, tí ó sì ní sí irọ́, tó sì ní sábòsí ń bẹ. Ànábì tó fẹ́ bínú lójú ogun nígbà tí wọ́n ta lọ́fà lẹ́yìn, tó fẹ́ sọ̀rọ̀ tó le sí wọn pé báwo làwọn ọjọ́ yìí ṣe fẹ́ là, tí wọ́n ṣá Ànábì wọn lọ́gbẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ lálàá tó ránṣẹ́ sí pé kò sí mọ̀nà rẹ lọ́dọ̀ wọn, kó ṣe sùúrù, kó gba àwọn mùsùlùmí sùúrù ni. Òun ni yóò wá gbá àwọn nǹkan ṣépè, wá yóò wá sọ̀kalẹ̀ lórí ẹ̀, kò dẹ̀ sí nǹkan kan, yóò sì lọ bẹ́ẹ̀. Subhanallah. Àdísì Anas rí. Tọ́, kò tán sí ibẹ̀, ẹ jẹ́ á tún lọ sínú àdísì míì náà sí. Anas náà ni o, ìyẹn ń bẹ nínú Sahih Bukhari, ẹ̀rí ní 2243, ó wà ní 5684 náà, ẹ̀rí yẹn náà sí kíni, ẹ̀rí ń bẹ. Náà, àdísì Anas bun Malik míì náà tún nìyẹn. Anas bun Malik náà ni tún sọ fún wa, ó tún búra pẹ̀lú Allah, ẹlẹ́ẹ̀kan ó búra pẹ̀lú Allah, ó jẹ́rìí. Tọ́, ó tún wá ń sọ fún wa pé, ó ní
ó ní lam yakun nabiyyu sallallahu alayhi wa sallam sabbaban. Ó ní ànábì ò kí ń ṣe ẹni tí máa ń búyàn, wala fahashan, ànábì ò kí ń sọ̀rọ̀ àlùfàṣá síyàn, ọ̀rọ̀ pòkì síyàn, wala la'ana, ànábì ò kí máa ń làánà èèyàn. Kana yaqulu li hadina indal mu'taba, ànábì tún máa ń sọ fẹ́ni kankan wa tó bá fẹ́ fẹjọ́ ara wa sùn wá nígbà tí wọ́n fà kárẹ̀ ẹ̀sùn súnra ẹni, ma lahu tariba jabinu, kódà gan iwájú ojú ànábì kò tún ní le, kò ní lejú, kò ní frown. Akọ̀ tó bá yàn sọ lọ́nà tó já sí pé ọ̀nà in a simplest way, tó bá fẹ́ fẹjọ́ ara wa sùn wá bóyá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, á tún sọ fún wa in a very friendly, jovial, smiley, sophisticated way, tí inú yẹn wọ̀ pé ànábì ṣe wá dáhùn wà báyìí. Anas ibn Malik, hadisi inú Bukhari tí mo sọ fẹ́lẹ̀ kan náà ni o, ẹ wo nǹkan o. Tọ́ ẹ já lọ sínú hadisi ìyá ńlá wa Aisha, hadisi títí ìyá ńlá wa Aisha. Ṣé gbogbo àwọn hadisi yìí ní ìsinyìí kò ní túmọ̀ sí gbogbo yín? Ẹ bá lọ wò nínú Sahih Bukhari 2243 nínú mujallad ẹlẹ́ẹ̀karùn-ún. Tọ́ hadisi ìyá ńlá wa Aisha ó lọ báyìí pé ó ní ma kana yu'minu billah, hadisi ìyẹn kọ́ ilé tí ìyá ńlá wa Aisha ní, ó ní anna yahudiyya ata nabiyya sallallahu alayhi wa sallam, ànábì òun àtànábì làwọn jọ ń lọ ọjọ́ kan, àwọn yahudi wọ́n wá bá ànábì, ó ní àwọn yahudi wá bá ànábì, nínú hadisi mi wọ́n jọ ń lọ, nínú hadisi ilé àwọn yahudi ṣe kíni, yahudi wá bá ànábì, àwọn yahudi wá bá ànábì faqalu, náà bá sọ fún ànábì pé assalamu alaykum, assalamu alaykum, nígbà tí yẹn ṣépè fún yẹn ni pé ikú kó máa bá ẹ, kó máa jẹ́ tiẹ̀. Faqalat Aisha ti gbọ́ yé, Aisha bá fún wọn lésì. Nínú hadisi mi ànábì ní wa alaykum, ànábì nítọ̀ àtẹ̀yìn náà ó dẹ̀ ń bá tiẹ̀ lọ, kò sọ jù bẹ́ẹ̀ lọ. Ìyàwó èèyàn ara wa ta àwọn pé àtẹ̀yìn náà bí báwo, yẹn kéré, ló bá ní wa alaykum wa lanatullahi wa ghadabullahi alaykum, ó ní àtẹ̀yìn náà ó, kí ègún ara máa bá yín, kí bínú ara máa bá yín. Aisha bá wọn fi méjì kún nígbà tí wọ́n ṣépè fọ́kọ yẹn lẹ́gbẹ̀ẹ́ yẹn pé kí ikú jẹ́ tọkọ èèyàn, pé ikú kó máa jẹ́ tiẹ̀ o. Ìyàwó yẹn ọkọ mi wá ní wa alaykum, àtẹ̀yìn náà, wa la'anakumullah, aláṣẹ́bílé yín, wa ghadiballahu alaykum, aláàbínú sí yín ni. Kọ́ọ̀là, ànábì bá fèsì, ẹ wo ànábì tẹ́yìn sọ pé ó ṣépè. Sàídì tí ó ní kọ́ lọ pé Muawiya wá, ó lóun jẹun lọ́wọ́, kí ní kan, ànábì ní kò ní yí ó, gbọ́wọ́ ní nǹkan ń dààmú làákàyè ẹ̀, ló mọ̀ tó mọ àwọn àlìfáàsì. Náà lẹ́gbẹ̀ẹ́ Aisha, lẹ́gbẹ̀ẹ́ ànábì táìṣà sọ̀rọ̀ yẹn, ànábì ní mahalan ya Aisha, ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́, alayki birifki, Aisha ó dọwọ́ ẹ láti simple, kó máa take nǹkan yìí sí, kó máa ṣe mẹ̀dọ̀. Wa iyyaki wal anfa wal fusha, máa sọ̀rọ̀ tí ó dá síyàn. Ìyẹn ànábì nù ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀, tá a lè sọ yí pé ó gbára ta fọ́kọ ẹ̀. Ànábì ní simple, máa take nǹkan yìí sí, máa sọ ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó síyàn. Aisha wá wò pé awalam tasma, ṣé ànábì ò gbọ́ nǹkan tí wọ́n sọ ni? Ànábì ní alam tasma, ṣé wọn náà ò gbọ́n tèmi náà sọ fún wọn padà ni? Mo sọ fún wọn pé àtàwọn náà, ó ti yé báyìí ní ìsìn báyìí. So mo dá padà fún wọn ní, mo bóyá sọ́dọ̀ mi náà dá padà fún wọn yìí ń bú wọn. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo kàn fẹ́ mú wá fún wa pé
ànábì fún ara ẹ̀ gan tún kọ́ọ̀bù ìyàwó ẹ̀ pé má bá wọn fi kún bó ṣe gbé wá yẹn èmi náà ní wà àlékún tó bá ṣépè fún wọn náà ìwọ náà lè sọ pé tọ àtẹ̀yìn náà má bá wọn fi kún pé yẹn kò ní dáa fún yín tí á bàjẹ́ ní aláàkọ́ yín ní má fi kún sílẹ̀ bẹ́ẹ̀ níyà ànábì nìyẹn o ẹ jẹ́ ká lọ sínú àdìsí ẹ̀yẹ kan sí gbogbo àwọn àdìsí yìí ń túmọ̀ fún wa pé ńkọ́ ànábì ńkọ́ àdìsí tẹ kà lókè yẹn o nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn láfùsù tó máa ń lò ìwọ ló gbọ́yé àdìsí pọ̀ gan-an tá ànábì tó ń kọ́ọ̀bù àwọn èèyàn kan máa bú èèyàn kan máa ṣe pé sẹ́ni tí wọ́n ń kọ́ọ̀bù àwọn èèyàn tó náà máa ṣe pé yẹn ni wọ́n ń ṣe nǹkan yẹn òun sọ fún wa pé ohun tá ànábì ní kò dá ká má ṣe òun gan ṣe nù ó ti yé pàápàá níbi irú àwọn nǹkan báyìí tó wá jẹ́ nǹkan tó fẹ́ jọ bí nǹkan tó já sí pé ìyẹn fẹ́ fi kábùkù bá ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ànábì kọ̀ fún wa níbi èébú a máa búyàn táwọn ẹni tí wọ́n bú ànábì ẹ̀rí ànábì tó ń rọ ìyàwó ẹ̀ pé kí ni o kó tèkì ẹ̀ yìí sí pẹ̀lú wa ẹ lọ wo àdìsí Abu Hurairah àdìsí Abu Hurairah tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti ń sọ fún wa ń bẹ̀ nígbà tí ànábì ní man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jarahu ànábì ní ẹnikẹ́ni tó bá bìlífù nínú Allah tó gbàjọ́ kẹyìn gbọ́ kó má kó nira bára lé rẹ̀ o man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá bìlífù nínú Allah tó gbàgbọ́ nínú Allah àtijọ́ kẹyìn fali yukrim dayfa kó máa pọ́n àlejò rẹ̀ lé wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá gbàgbọ́ nínú Allah àtijọ́ kẹyìn fali yaqulu khayran aw liyasmut kó máa sọ̀rọ̀ tó dáa lẹ́nu àbíkú dákẹ́ tó o bá ti mọ̀ pé ò lọ́rọ̀ tó dáa lẹ́nu tó o fẹ́ sọ máa dákẹ́ ẹ̀yin tẹ́ sọ Saheed dẹni tí ń ṣe wá sí pé yẹn ohun tí ń sọ wúlò ohun tí ń sọ dáa ẹ̀yin lẹ bá tiẹ̀ jẹ́ o ẹ̀yin lẹ bá ti Saheed ẹ̀yin lẹ bá tiẹ̀ jẹ́ pé nǹkan tó ń sọ dáa bí Saheed ṣe wá wà yìí bí mi ṣe ń wọlé yìí ní ìsìn báyìí ẹ máa ṣàdúrà ìdáyà fún tó bá ṣe é ṣe tẹ́ bá lè rí ẹ̀yin invite kẹ́ ẹ ṣe rúkìá fún kò tó bẹ́ni tó gbádùn èèyàn kan ò lè gbádùn psychologically mentally physically spiritually gan kó máa behave báyìí lẹ́ni tó níyàwó tó láwọn ọmọ tí wọ́n ń ṣe bí asínrín tí ń ṣe bí wèrè lórí social media tó di pé ìṣesí tí ń ṣe òòjọ́ ṣe sí èèyàn normally tẹ́yìn náà bá wò ó kì í ṣe eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn ń búyàn àbí èèyàn ń ṣépè fún yàn o ìṣesí tí ń ṣe ó jọ ìṣesí ẹni tó wà psychological imbalance àbí tó wà psychologically mental kí yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní máa nǹkan tí yẹn ò mọ̀ ń pa ẹ̀ nǹkan tó ò mọ̀ ń pa ẹ̀ rárá kò rẹ̀ gbé sórí kó wá máa tún máa fi fa wàhálà fáwọn tí wọ́n tún lè ṣàlàyé nǹkan yẹn fún ẹ o ò mọ̀ o ò gbà pé o mọ̀ o tún wá ń gbógun tàwọn tí wọ́n tún mọ̀ gbogbo nǹkan tí ò wá dáa lánàá ètò wá ń dáa lénìí nísìnyí tí nǹkan yẹn ò sì dáa gbogbo àwọn tó já sí pé ẹni ibi ni wọ́n lánàá wọ́n ti wá di ẹni ire lónìí tí wọ́n sì fi nǹkan bí ọwọ́ wọn kalẹ̀ ṣẹ́sìn nìyẹn ṣe rò kúrò níbẹ̀ wà òkè mentally ká máa fẹjú tó lórí irọ́ ohun tí ò bẹ́sìn kí yẹn máa jẹ́ títí Saheed níbẹ̀ yẹn torí àsìkò tí kò sí ó máa ń sọ àwọn ọ̀rọ̀ tí já sí pé ó ju ẹni tí ń dá sí lọ but òun ló mọ̀ a lè parí ọ̀rọ̀ yìí lénìí inshallah tí a bá ti torí àwa lórí travelling láti bí ọjọ́ mélòó kan ní ìsinyìí tá à ń travel from one place to other láti ilẹ̀ Haúsá wálẹ̀ Yorùbá lọ káàkiri àìtí settle down mo kàn ní kí n sáré ṣiṣẹ́ lórí àdìsí yìí nígbà tí oníkùránì náà wá ń ṣàlàyé àdìsí yìí náà ìwọ oníkùránì náà ti tiẹ̀ náà oníkùránì wá sọ pé ó ní yẹn òun kan tó ń ka àdìsí yẹn tó kà ní grammatical meaning tó kà tán ló bá ní yẹn lára àwọn àdìsí tá a fa àwọn mùdírù lìmọ́ríkàsì tó ní kò bá làákàyè mu kí wọ́n parẹ́ rèé nígbà àdìsí yẹn ò bá làákàyè mu kí wọ́n ti parẹ́ dànù ó kù díẹ̀ káàtó subhanallah ẹ wo ọ̀rọ̀ kúfùrù tí ó ní agbára kéèyàn ládìsí ò bá làákàyè mu ẹni bá burú ńlá ni eléyìí náà jẹ́ so kí lè máa jẹ́ èsì fún wọn àti oníkùránì papọ̀ tí alábàánikó wúlò fún wọn àfa àwọn àgbà ń titi ẹ̀ tó jẹ́ àfa Saheed yẹn ẹlẹ́yà ọkùnrin ń titi ẹ̀ ẹlẹ́yà ọkùnrin ni máa ń pè ń tiẹ̀ náà dé náà ẹlẹ́yà ọkùnrin ṣe kútúbà jímọ̀ àwọn ọmọdé àwọn èèyàn tí wọ́n ń gbé fídíò yẹn káàkiri ọ̀rọ̀ tó bá dẹ̀ ti ń gbé káàkiri báyìí mi máa ń fẹ́ dá sí ṣùgbọ́n àyìn tẹ́ ń gbé fídíò yìí náà kò sẹ́nìkan náà ní tí ń sọ̀rọ̀ mímọ́ tí ń sọ̀rọ̀ ẹ̀sìn kò sínú yín ẹjọ́ ètò lòun ń sọ̀rọ̀ ẹ̀sìn nínú yín náà tún gbé igbági
torí nǹkan tẹ́ mọ̀ tẹ́yìn náà fẹ́ dá sí aláìlá láwọn tí mo sì ń rí o. Àfáà Dárò ní sọ pé nínú àwọn àṣejù òun ni kíni o, òun ni kéèyàn ṣe nǹkan kékeré kẹ́ ẹ ní oníbídíà ni, kéèyàn ṣe ẹ̀ṣẹ̀ kékeré kẹ́ ẹ ní oníbídíà. Àkọ́kọ́ ná, gbogbo àfáà tó bá kẹ́kọ̀ọ́ súnnà sálàfù tó yé tó jiná kò ní pe àṣìṣe ní bídíà. Àfáà Dárò ń kàn twist àwọn ọ̀rọ̀ ni torí kó lè bá rí mẹ́sẹ̀jì tiẹ̀ tóun fẹ́ páàsì. Ó ti yé. Àfáà ẹ̀sìn tó kéwú tó jiná kò ní sọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbí nǹkan kéékèèké tí ò tó nǹkan kó wá sọ di bídíà tí ó wá sọ pé ìsìláàmù èèyàn ti bàjẹ́ láyé. Kódà kéèyàn máa ṣe gbòǹgbò ẹ̀ṣẹ̀, kó máa ṣe gbòǹgbò ẹ̀ṣẹ̀ tó já sí pé gbòǹgbò ẹ̀ṣẹ̀ nìkan nìyẹn ń ṣe, kò ṣe tó jù bẹ́ẹ̀ náà lọ o. Ń fagbó, ń mutí, ń ṣe zìnà, ń jalè, àwọn nǹkan burúkú báwọn. Wọn ò bí àfáà kan dáa tó jiná tó kéwú kó ní ẹni ìyẹn di kèfèrí torí nǹkan tí ń ṣe. Yóò kàn máa sọ pé tọ́ ẹni yìí ń bẹ lórí ewu, tó bá kú sórí nǹkan yìí wàláhì táàtà mẹ̀ṣíyà ló wà o. Allah lè jẹ́ ń yà pẹ̀lú déédéé rẹ̀, ó sì lè ṣàánú rẹ̀ pẹ̀lú àánú ẹ̀. Tọ́ bá Allah ó bá wá jẹ́ ń yà tí ó bá wá pádànù rẹ̀, báwo ni ó ṣe wá mọ̀? Nígbà tó ò ti wá mọ̀, bọ́rọ̀ rẹ bá lọ́ọ́ já sí yà kì í ṣe gbére bá a ti máa ń sọ nù. Nígbà téèyàn ní ń ṣe àfáà Kọ̀mọ́rù Yunus tí ń sọ pé ẹni tí ń bá ń gbórin yóò wọná kó tó wà àlùjánnà. Ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí ń tọ́ka fún yàn pé yẹn ò gbá àkídà yìí ni. Láyéláyé ò lè ascribe iná straight bẹ́ẹ̀ yẹn fẹ́ṣẹ̀. Láyé àkídà àwọn kàwárìjì ni. Ẹ̀yin lẹ ti gbákùn níbi kẹ́ ẹnìkan kàwárìjì, ẹnìkan jàbàtíyà. Àṣẹ àfáà yóò tiẹ̀ mọ̀ nǹkan kan. Àṣẹ náà àfáà yìí jẹ́ ń jìn báyìí. Máṣíyà táàtà mẹ̀ṣíyà lẹni tí ń bá ń ṣe máa ń wà, kó wá lanu gbàgà kó wá là á mọ́lẹ̀ pé a wọ náná kó tó wà àlùjánnà lórí ẹ̀ṣẹ̀. Ìyẹn ò gbádùn nú o lákìídà. Àgbọ́yé àkídà èèyàn kò gbádùn. Ìyẹn ní ìdí kíláàsì kí wọ́n mójútó yẹn pé àwa ń bí máì tí dojú tì wá jù báyìí lọ. Ẹ kó tírà gún, ẹ kó tírà fáàfáà náà kó kà. Ọ̀nà àfáà náà jìn bí àkídà dé. Wàláhì mo fàlàhù búra. Ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ tí mo sọ níbi bídíà mùfásíkọ̀. Níbi ọ̀rọ̀ mùfásíkọ̀ náà, àfáà Kọ̀mọ́rù Yunus yìí náà bá ní mùfásíkọ̀, àwọn àfáà pín bídíà sí mùkáfírọ̀ àti mùfásíkọ̀. Màá tiẹ̀ ṣàlàyé nípa mùkáfírọ̀ àti mùfásíkọ̀ gan pé àwọn sàábé Ànábì mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ o. Gbogbo sálàfù, àwọn sàábé ní jẹ́ sálàfù, wọn àmọ́ tí ń jẹ́ mùfásíkọ̀, wọn sì mọ̀ tí ń jẹ́ mùkáfírọ̀, wọn àpín rí. Ẹ̀rí rèé pé wọn àpín rí. Ó wà àfáà Ìmámù Ṣáàtìbí tíra Ìtìsọ́ọ̀mù Ṣáàtìbí, àfáà yìí pín bídíà o. Ìmámù Ṣáàtìbí pín bídíà. Ìyẹn tó wá ń sọ fún wa pé àwọn sàábé ò pín bídíà. Ẹ wo àmánà àwọn àfáà, ẹ wo àmánà táwọn àfáà ní. Òun gbà pé bídíà pín sí méjì, ìkan máa ń gbéyàn kó nínú ẹ̀sìn, ìkan ò gbéyàn kó nínú ẹ̀sìn. Ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ṣùgbọ́n àwọn sálàfù, àwọn sàábé Ànábì wọn ò sọ bẹ́ẹ̀ o. Ẹ bá lọ wo tíra Ìtìsọ́ọ̀mù ní 315. Ọ̀rọ̀ àfáà Ìmúránì ni mo fẹ́ yà sí kí n tó wá sí ibi báyìí. Bẹ́ẹ̀ kí n sáré fún wa ní tibẹ̀ kẹ́yìn náà lè bá a mọ̀. Ẹ wo Ìmámù Ṣáàtìbí nìsín. Ìgbà tí Ìmámù Ṣáàtìbí ń sọ̀rọ̀, wọ́n sọ yìí pé ó ní sáré òbí tó sáré máa yá láti kà nítorí àsìkò mo ṣe máa padà tún kà fún wa ní títà o. Ó ń sọ̀rọ̀ Ìmámù Ṣáàtìbí sọ fún wa pé ó ní wàá mọ̀ fil bidai fasábàtà láha àmúràn. Ó ní ọ̀rọ̀ méjì ló fẹsẹ̀ nílẹ̀ nípa bídíà tó wà traceable nìyẹn o. Àfáà tí mò ń sọ yìí pín bídíà o. Ẹ wá gbọ́n tóun náà tún wí. Ó ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ó ní annaha mudada lish-shari'i wa muragama lahu. Kíyàn máa antagonize, kíyàn máa wà opposite ẹni tí máa ń ṣòfin ẹ̀sìn ni. Kíyàn máa ṣe kí ni o, kíyàn máa against Allah tí ń ṣòfin ẹ̀sìn ni. Àìsù nasaba al-mubtadi nafsahu nisba al-mustadrik ala sharia. Ẹni tó ṣe nǹkan sínú ẹ̀sìn náà ti gbẹ́mí ara ẹ̀ kalẹ̀ lẹ́ni tí ń bá Allah compete. Allah ń pàṣẹ ẹ̀sìn, òun náà pàṣẹ ẹ̀sìn. Subhanallah. Ó ní ẹlẹ́ẹ̀kejì, ó ní anna kulla bídíà. Imam Ṣáàtìbí ó ní gbogbo bídíà wà nǹkan láti kò bá kéré tẹ̀síríhùn ìṣe òfin sínú ẹ̀sìn ni.
gbogbo àfáà sálàfù ayé pátá nígbà pé tẹ̀síríhù ńkọ́ kúfúrù ni kí ẹ̀ náà ń ṣe òfin míì sínú Islam lẹ́yìn tá láà lẹ́sìn ti pé òun ni nífi ń sọ nínú tírà yìí lọ́wọ́ wájú pé ó gbọ́dọ̀ kàn wá síbẹ̀ ń pé ó ní man hadasa fi hazihi al-umma hadasan qad za'ama anna an-nabiyya khana risala ó ní ẹnikẹ́ni tó bá fi lè dá bídíà lẹ̀ sínú ẹ̀sìn yìí ó gbọ́dọ̀ yẹn wá síbẹ̀ ni o ó ní irú ẹni bẹ́ẹ̀ ti bìlífù pé ànábì bìtírè mẹ́sẹ̀jì tá a láàfin hàn kékeré kúfúrò tó ní agbára ni ó wá ní tẹ̀síríhùn kúfúrò ní tẹ̀síríhùn dé ó wá ní bídíà wà yín kọ́ láti kò bá kíkí ń pinni tẹ́yìn sọ pé kéré tẹ̀síríhùn lòun náà záyidun àwọn náà kì í ẹ fi kún ní àbẹ́yọ́kọ̀ nínú ẹ̀sìn àwọn tẹ̀gìyírùn lílẹ̀ asli sahih àbí kíyẹn lọ yí ìpìlẹ̀ padà tó ní bídíà lọ fi kún ní àbóyọkú àbólọ yí ìpìlẹ̀ nǹkan padà gbogbo ọ̀nà yìí ní nǹkan fi ń jẹ́ bídíà ó wá ní wa kullu dhalika qad yakunu ala al-infirad ó wá ní wa qad yakunu mulhiqan bima huwa mashru' irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni ó gbà pé òun ṣe òfin sínú ẹ̀sìn ni ń padà máa yakunu qadiyan fi shar'in walaw fa'ala ahadun misla hadha an-nafs shar'iyyan amidan ẹni tó bá máa ṣerú nǹkan báyìí nínú ẹ̀sìn tí ń ṣe pẹ̀lú fẹ̀ẹ́nú ẹ̀rí làkàfàrọ̀ ó ti di kèfèrí bí ẹ bá ń ṣe bídíà deliberately kò bá kéré kò bá tóbi lọ́dọ̀ àáfàá yìí náà ó kọ́ sí pípọ́ ti di kèfèrí àáfàá yìí dẹ̀ ṣe jìlé ó tó lóun náà tún pín bídíà ó dẹ̀ kọ́ lọ́rọ̀ báyìí ẹ wo àmọ́ náà ìmọ̀ ẹ wá wo àáfàá yìí ó ní fala farqa bayna ma qalla ó ní kò wá sí yàtọ̀ pínpín láàrin bídíà tó kéré bayna ma qalla minhu kò sí yàtọ̀ láàrin tó kéré wa ma kasura àtẹ̀yí tó pọ̀ wa ma fa'ala misla dhalika bi ta'wil fasid ẹni tó bá fi lè wá ṣerú ẹ̀ ó ṣe èyí tó kéré ni àbẹ́ èyí tó pọ̀ ni pẹ̀lú pé ó ń yí ìyí tó máa ń yí tó máa ń fún ìtumọ̀ ní ìtumọ̀ míì níta burú a ó bèrè ààyè ǹgá àlè tìrọ̀ ha àbí torí ìròrí ẹ̀ burúkú kan tí ń gbé káàkiri a ó alẹ́ hakọ̀bẹ̀lẹ̀ màṣíró ẹ̀rí ìzálàm tó kàfíró lam yakun fi hukmi farqu bayna ma qalla minhu aw ma kasura tí ẹ bá ní kò ń ṣe kèfèrí á já sí pé níbi ìdájọ́ nǹkan tó ṣe yẹn kì í ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú bídíà ni ìdájọ́ nǹkan tán nìyẹn ṣe tí òfin jẹ́ kèfèrí yẹn kì í ṣe bí iṣẹ́ bídíà ni torí kí ni lè ánà lè jẹ̀míyà torí pé gbogbo bídíà jìnnáyà látàmílò wa ṣẹ̀ríà ò lè gbé biqalilin aw bikathir àgbẹ̀ àti pé bídíà yẹn kéré ní àbúrò tóbi bídíà tó kéré àti èyí tó tóbi ṣẹ̀ríà ò lè gbé kò lè sínú ìsìlámù láéláé bídíà tó kéré àti èyí tó tóbi kò lè sínú ìsìlámù láéláé tí ẹ bá kèfèrí ni ó ní májẹ̀mú ẹ̀yin nìkan dàrú mọ́ lọ́wọ́ àti pé ẹ̀ ń tẹ̀ lọ́rọ̀ àwọn àáfàá tó pọ̀ tí ò lẹ́rìí ẹ wá wo àáfàá yìí o ó wá ní ìpínlẹ̀ ó ní fala hujjata fihi ó ní kò sí ẹ̀rí níbi ká wá pín bídíà pín sí méjì li anna qawlahu torí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé kullu bid'atin dalalah gbogbo bídíà àánú ni kullu náà lò ó ní wa ma taqaddama min kalami salaf èyí tó wá síwájú náà ọ̀rọ̀ àwọn sálàfù ọ̀rọ̀ àwọn sàhábà ní pé kí ni yadullu ala umumi dhammi fiha ń tọ́ka lórí gbogbo ẹni tó yá àwọn sàhábà ànábì wọn gbọ́ bídíà pín sí méjì rí ànábì fún ara rẹ̀ ó là á mọ́lẹ̀ ẹbọ pín ó là á mọ́lẹ̀ kúfúrú pín ó dẹ̀ fún wa lẹ́ àdéhìsí níbẹ̀ tó pín kúfúrú tó pín ṣíríkù o tó pín fásíkì tó pín dúlúmù o ó wá débi bídíà ó ní kúlù ó ní gbogbo ẹ̀ òun Sheikh Sọ́líhù Usaimin pín bídíà ṣùgbọ́n wọn kọ ẹ̀rí ẹyẹ kan báyìí láyé tó fi pín bídíà wọ́n kàn ní lọ sínú hamidu fiki lọ wo ó ti bẹ́ẹ̀ pín bídíà síbẹ̀ nínú ọ̀rọ̀ Sheikh Sọ́líhù Usaimin wọn tó wá sọ fún wa pé wọ́n ní wa kalimatu kullu ó ní kullu bid'atin dalalah ó ní wa kalimatu kullu ó ní kulliyatun amatun shamilatun mustawratun bi akwa adawati shumuli wal umum wa man nataqa bi hadhihi al kulliyya yadri ya'lam madlul hadha al lafzi
ẹni tó lo kẹ́límọ̀ kúlù fún bídíà ó má mọ̀ túmọ̀ nǹkan tí kúlù ń tọ́ka. Sheikh Sọ́líhù Usaimin wọ́n pariwo bẹ́ẹ̀ o ẹni tíra àlèbùdá bíbàyání kìíní kan kàmáàlì kìíní kan ṣẹ́rìdì ìbìtìdá pélébé kékeré báyà bí abala bíi mẹ́wàá báyìí ní tíra náà. Ẹ wá wo ẹlẹ́yà ọkùnrin yìí o, ó wá ní tí ẹ máa wá ṣe àìṣe kékeré kan ẹ wà lóní bídíà ni. Kò sẹ́ni tí máa ń pèèyàn lóní bídíà torí mistake. Nǹkan tá a fẹ́ kẹ́ ẹ sọ ni pé ṣé bídíà kékeré yẹn náà ò ní túmọ̀ kò jẹ́ nǹkan kan. Àti rẹ́nìkan ti tiẹ̀ àfáà Kọ̀mọ́rù òun ní mùfásíkọ̀ ó wọ̀ná bóun ṣe máa ń háná fún yàn káàkiri ti ẹnu o. Ó ní mùfásíkọ̀ ó wọ̀ná ó jẹnu ya náà yẹn dáadáa bídíà tó ṣe náà kó tó wọ àlùjánnà. Ẹ̀dẹ̀ ní ṣé àkídà kàwáríjì kan nìyẹn. Òun ti gbé bídíà kan sí ẹ̀ṣẹ̀ subhanallah bídíà tó jẹ́ máṣíyà abẹ́rẹ́ nǹkan ó wá tó wá ní ẹnìyàn á tún wọ̀ná ni ẹni pé ẹ̀ṣẹ̀ ló pe nǹkan ó tún wá fi iná rinlẹ̀. Tó bá já sí pẹ́ṣẹ̀ ni ẹ gbọ́dọ̀ fi iná rinlẹ̀ fún èèyàn. Ẹ gbóhùn náà sábẹ́ táátá mẹ̀ṣíyà ká mọ̀ pé bídíà kan ń bẹ o táátá mẹ̀ṣíyà ni bídíà tìyẹn náà. Ànábì ní kúlù bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. Ṣé iná táátá mẹ̀ṣíyà ní ń tọ́ka ni fún mùfásíkọ̀? Kúlù bid'atin dalalah bídíà bẹ̀ yẹn èwo ni mùfásíkọ̀ ń bẹ? Ṣé mùfásíkọ̀ náà fin-nar? Táà Ànábì bá ní fin-nar ṣé àdíìsì ni wàáyídù ní náàrù bẹ̀yẹn jẹ́ fún mùfásíkọ̀? Àbà subhanallah. Ṣé àdíìsì ni wàáyídù ló máa jẹ́ fún mùfásíkọ̀? Àfáà ẹlẹ́yà ọkùnrin òun náà ń twist brain àwọn tí ń jọ ń twist ara wọn ni. A padà máa ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ibẹ̀ yẹn nítorí àsìkò wa tí ò sí. A tún ní ìrìn àjò kékeré kan tá a tún fẹ́ sáré rìn náà ní àárọ̀ inshallah lálẹ́ àbí lọ́la a máa tẹ̀síwájú. A lè parí gbogbo àwọn ẹni yìí tán nísìn. Gbogbo wọn ó pọ̀ lọ́bẹ̀ tí a máa ṣàlàyé. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.